àwọn ọ̀dọ́ lu ìmáàmù àgbà kan pa ní ìpínlẹ̀ Kwara. Ohun tí a mọ̀ nípa rẹ̀ rèé. Àwọn ọ̀dọ́ kan ní agbègbè Sògúnpà ní ìjọba ìbílẹ̀ Hedu ní ìpínlẹ̀ Kwara ni wọ́n máa ya lu ìmáàmù àgbà agbègbè náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdullahi Audu tí wọ́n sì lù ú pa o lórí ẹ̀sùn pé ó mà lọ́wọ́ nínú ikú ọ̀dọ́mọkùnrin kan tó ń gbé ní agbègbè náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Ghana. Ohun tá a rí gbọ́ ni wípé Ghana mọ̀ ló fi ẹ̀sùn kan ìmáàmù àgbà náà pé ó mà lọ́wọ́ nínú àìsàn tó máa ń ṣe òun o, èyí tó padà gba ẹ̀mí rẹ̀ kó tó di wípé ó mà jáde láyè. Ghana ó ní wọ́n ló sọ fún àwọn èèyàn pé ọ̀pọ̀ ìgbà ìlò máa ń rí ìmáàmù àgbà náà lójú àlá tó máa ń ṣe ìkọlù sí òun. Ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2025 yìí ní àwọn ọ̀dọ́ kan ó ní wọ́n mà bínú kọlù ìmáàmù àgbà náà tí ọ̀rọ̀ náà sì rí tó sì di wàhálà ní agbègbè náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n sì ní àwọn ẹ̀gbọ́n olóògbé náà, ìyẹn àwọn ẹ̀gbọ́n olóògbé Ghana Mohammed Saba àti Mahmood Ghana ó mà ló mà lọ fi ẹ̀sùn kan ìmáàmù àgbà náà pé ó mà ló mà ṣekú pa àbúrò àwọn. Wọ́n ní pé torí pé àbúrò àwọn máa ń lálàárí tó sì máa ń ṣe ìkọlù sí àbúrò àwọn. Mohammed Saba àti Mahmood Ghana ó ní wọ́n mà kó èrò lẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀ ohun ìjà lọ láti lọ kọlù ìmáàmù àgbà náà tó sì gbabẹ̀ rí tó jáde láyé o ní ọjọ́ kẹrin ọdún 2025 ní dédé aago 9 àbọ̀. Ibrahim Ghana ẹni ọdún 25 olùgbé Sògúnpà ní Tizaragi ẹni tó ti ń ṣe àìsàn fún ọjọ́ pípẹ́ o. Lẹ́yìn ikú rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì Mohammed Saba àti Mahmood Ghana ó ní wọ́n máa fi ẹ̀sùn kan ìmáàmù àgbà ìlú náà Alhaji Abdullahi Audu pé ó mà lọ́wọ́ nínú ikú àbúrò àwọn o. Rògbòdìyàn mà bẹ́ sílẹ̀. Mohammed Saba àti Mahmood Ghana ó ní wọ́n mà kó èrò lẹ́yìn láti lọ kọlù ìmáàmù àgbà pẹ̀lú àwọn ohun ìjà tó jẹ́ pé ó mà padà yọrí sí ikú ìmáàmù náà. Àwọn tó mà kọlù ìmáàmù náà ó ní wọ́n lù títí o ẹ̀mí fi pin lẹ́yìn tí ọ̀pọ̀ àgbà ìlú tí wọ́n gbìyànjú láti dá sí ọ̀rọ̀ náà. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé wọ́n ti sin ìmáàmù àgbà Abdullahi Audu ni wọ́n ti sin ní ìlànà ti ìsìláàmù ní ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday pẹ̀lú omijé lójú ọ̀pọ̀ aráàlú. Ọwọ́ ti tẹ afurasí 4 lórí ìṣẹ̀lẹ̀ yìí tí iléeṣẹ́ ọlọ́pàá tó sì ti bẹ̀rẹ̀ ìwádìí àti gbìyànjú láti mú àwọn afurasí yòókù. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara CP Adékìmí Òjó ó wá ṣàlàyé pé òun máa korojú sí ìdájọ́ ọwọ́ tí wọ́n ṣe fúnra wọn tó sì jẹ́ kó di mímọ̀ pé irúfẹ́ èyí rèé ó máa lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ aráàlú láti máa kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà ní ìtòsí wọn fún àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí. Kọ́lọ́run ọba Elédùmarè kó má ṣàánú fún wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.